bàbá ti wí tí ọ̀dà dákẹ́nu tiẹ̀ tẹ̀lé parí bàbá tiẹ̀. yí pé orí mọ́sí àbí bàbá tiẹ̀ ni ó tẹ̀lé so oníwìwí kú wí lòun náà ìwọ tẹ̀lé ó fẹ́ bàbá bá tiẹ̀ wí tó wí tó bá dáhùn ọlọ́run lè padà yíhun náà padà àní ọ̀gbọ́. fi ẹ̀ náà ní dáhùn. àfẹ́ wàsá mẹ́jà sọ̀rọ̀ wa lórí atẹ́gùn la wa ẹlòmíì lè yí padà máa wò wọ́n sì pèlè lómi kò yí padà. níbi ẹlòmíì ti lọ́ọ́ fara kó bọ́ọ̀mù lágbára níbi ìwíkúwì kò lè yí padà mọ́. wàlá yàrá o bàbá ti rí yá ọlọ́run kò lè rí nǹkan kan mọ́ àtá yàrá o làtàbùlà ayémi sẹ́wọ̀n pé èèyàn méjì wá sí ọ̀nà wọn bá yóò kọ́ dàbí pé ẹ̀ nílà aka yìí. mo gbọ́ mi báyìí ẹkún sì pa mí. bẹ́ẹ̀ ni. ẹ wá sí mi lẹ́nu pé ẹ̀yin tí bàbá yín bá kọ́ yín pé ká yọ da ẹ jòkó jẹ́ ẹ̀yin ẹ mọ́ bẹni tí bàbá rẹ̀ bá kọ́kọ́ da yẹ́rù. Ya Rasulullah. mi ò ní tó ní. ẹdùn ṣé bàbá mi ń bẹ tí mo kọ́ àwọn ọmọ pé ẹ da yẹ́rù. ó lé wà bẹ́ẹ̀. ó lé wà. gbogbo náà tí mo lò yẹn ó lé wà bẹ́ẹ̀. àfa àwọn ẹwà Islam wọ́n ní sọ níbi ìṣesí. níbi bàbá ẹdùn ẹjẹun sọ torí wọn gbọ́ tèmi dára jù ní lọ. wọ́n gbọ́ tèmi náà. wọ́n gbà mọ́ ẹgbẹ́ kíkọ́ ayé là. àfa àwọn ẹwà Islam wọ́n ní bàbá mi ń bẹ ọkọ àwọn ọmọ rẹ̀ ó lè kọ́ àwọn ọmọ rẹ̀ pé ẹ máa da yẹ́rù. bàbá mi sì ń bẹ òun ọkọ àwọn ọmọ rẹ̀ pé ògùn tí ń bá. kọ́dà bọ́kàn bá kéwú tí ò ké dáa ẹ gbọ́dọ̀ tún ké mọ́ ẹjẹ́ lèmi ọkọ̀ yìí kẹ́kọ̀ọ́ rẹ̀ tiẹ̀. torí ẹ̀yin lè pẹ́ mọ́ òun ó lè jẹ́ lérí ibú àfa. ìtì fi bà nǹkan jẹ́ kọ́ máa fi kó báyìí. yé ó tún ní títún fi bà nǹkan jẹ́. ẹlẹ́mì ní nǹkan bú lọ́wọ́. yé ẹlẹ́mì ní nǹkan bú lọ́wọ́. ọlọ́run màjà báyàn màjà abẹ́lẹ́rì ibú tò nínú ayé tá a máa wáyé ọlọ́run. ibi táyé wá dé nísìnyí ẹ̀yin tẹ́ bá ti ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtì wọn rí wọn wí ẹ dúró. epo lẹ́yìn gbẹ́rù. kọ́mọ dànù. àbí ẹ̀yin lẹ gbẹ́rù. ọlọ́run náà nẹ́bí dákẹ́ ẹnu rẹ ò dákẹ́ mẹ́jẹ̀ wọn kó bọ̀ èmi ní ìmọ̀ abọ́ fèsì. sẹ́sì tọ́lọ́run fọ̀ wá tó yín ni. àwùjọ wa yìí àwùjọ aláàfáà yìí ẹ̀rí pé àmọ́ tẹnu mọ́. àwùjọ aláàfáà ọlọmọsà bá wa tún ṣe jù báyìí lọ. àwùjọ àfá sáwọn káwọn kì í ṣe àfá wọ́n sì dára wọn pọ̀ mọ́ wa wọ́n sì ń pera wọn láàfá torí tí wọ́n sì jẹ ni tó a wá wo sí ọwọ́ wọn iṣẹ́ tí ọmọ. ọ̀nà tó wá dá ní ẹgbàá jẹ́ ní tẹ́ bàjẹ́. ọ̀nà tó wá dá ní ẹgbàá jẹ́ ní ẹgbàá wà ní tẹ́ bàjẹ́ ẹ má gbọ́nà tí ọ̀dà wà ní tẹ́ jẹ. torí ẹ padà ra ìdá. wọ́n padà rí o afẹ́ wàsílám i'lam àfààní lọ mọ annalbuka fi hayatil insani ẹkún nínú sẹ̀mí ọmọ èèyàn tí ń sàǹsùnkún gbogbo tí ń rí òdùn mọ́ ń sunkún ẹlòmíì lérí ọmọ ní ń sunkún sí gbogbo orun wọn bá ti ń sọ̀rọ̀ yìí wọ́n sáré wọn lẹ́kún kọ́ sọmọ wọn di bí wọ́n ti ṣe fẹ́. àfààní wàsílám àfààní lọ mọ o ẹkún lórí ẹkún tó ń sun ni bala òun alabala'in alabala'in àdánwò lórí àdánwò ni o. innal bukaa alal bala'i bala'un amma du'a fa wa fi najahu. lọ́nà mi tó lè gbà àfikọ́ ọbẹ̀ lọ́hùn ń bẹ̀ gan-an ló ti láṣeyọrí ń bẹ̀ làbáyọrí ó ti jáde wá àdúrà lọ tẹra máa ṣàdúrà máa ṣe sàárà ni bọ́n bá ti ń ṣe ń tọ́ ń fi ọlọ́run ó ṣe tọ́lọ́run kì í ṣe kà ó sì ní ẹ pè mí wọ́n da yín lóhùn ó ti wí gbogbo ẹ̀ náà ló wí kì í sì sọba tí sọ̀rọ̀ tí ì ṣe bẹ́ẹ̀ ìwọ lọ́wọ́ ayẹra rẹ o ìwọ ọmọ bẹ́ẹ̀ ni. afẹ́ wàsílám wa amma shakwa ila ghayri Allahi wa amma shakwa ila ghayri Allahi àmọ́ ká wá kíbò sí lọ́ọ̀dọ̀ bòmíì tí ì sọ̀dọ̀ ọlọ́run ká wá gbé bùkátà lọ́ọ̀dọ̀ ẹlòmíì tí ì sọ̀dọ̀ ọlọ́run lọ́dọ̀ ọ̀lẹ ọwá gbé padà lọ́dọ̀ ẹ̀. alágbára ló lè gbé bùkátà yẹn. alágbára ló yẹ kó owó bùkátà yẹn wọ́n kẹ́mi ọlọ́run yanjú ẹ̀. ọba ti wá kó lọ́dọ̀ bẹ̀ ọba ti kó lọ bòmí ọ̀dọ̀ ọ̀lẹ ló gbé lọ. ọ̀dọ̀ ọ̀lẹ ló gbé lọ o kò lè yanjú o. àfààní bó o ti gbé lọ ọ̀dọ̀ ọ̀lẹ o ni ta'abun ala ta'abin ìdààmú lórí ìdààmú ló tún di mẹ́rù ẹni tí o lè ṣe nǹkan tó wá kó nǹkan lọ́ba. tí ẹ náà yanjú. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ní Diamond 8.7 ọ̀dọ̀wọ̀ yín ẹ kọ́rọ̀ yín lọ ọ̀dọ̀ Ọlọ́run ọ̀rọ̀ wa láàárọ̀ yín nù ẹ kó tí ń ṣe yín tọ̀ Ọlọ́run lọ ẹ kó dààmú yín tọ̀ Ọlọ́run lọ ọba tó sọ̀rọ̀ ni oníbẹ̀rẹ̀ bá ti kó wa èmi Ọlọ́run ìyànjú ẹ̀ àmọ́ wò ni ẹ̀yin náà kọ́kọ́ da sí èmi Ọlọ́run. la tas'alanna bunayya Adama. la tas'alanna bunayya Adama hajatan. wasalli alladhi abwabuhu la tujabu.
ọlọ́run bó tó ń polówó rẹ̀. Allahu yaghdabu in tarakta su'alahu wa bunayya Adama hina yus'alu yaghdabu. Allahu yaghdabu. Àwọn kọ̀ ọ̀gbà tí máa bínú. Ọlọ́run ọkẹ́ ọdún wá sí àgbáyé. Àbí ìgbà tí máa bínú ọlọ́run náà sọ fún wa. Wa bunayya Ọlá àti ẹ̀mùgbà tọ́lọ́run máa bínú. Ẹ fi sí i. Abánijẹ́ ń sọ fún ọ, ọlọ́run mọ̀gbà tọ́lọ́run ọba ń bínú. Allahu yaghdabu, ọlọ́run a máa bínú. In tarakta su'alahu, bọ́ bá fi ilẹ̀ tó béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀, ọkà yìí làtán, òǹdè ńlẹ̀, òun pé kí ni score bọ́ọ̀lù lọ kọ́kọ́ rántí. Ó béèrè nǹkan kan. Allahu yaghdabu in tarakta su'alahu. Ọmọ ìyá rẹ̀ ọ̀rọ̀ alẹ́ ń kọ́lé, ọwọ́ kọjá ń bẹ̀. Upload náà ló ti ẹ̀rà ni wọ́n wá ń gbé àmọ́ sàgbé àmọ́sálásí. Èmi ló ń wọ́ra. Èwo ìwọ́ra? Ọlọ́run ní ìyí ń bínú. Allahu yaghdabu. Alọ́lọ́run a máa bínú. In tarakta su'alahu. Bọ́ bá ti fi ọ́lẹ̀ tó béèrè kankan lọ́dọ̀ ọlọ́run. Ọlọ́run ọba tó kọ́ wa, ó tún wá kọ́ wa síra ara rẹ̀. Ẹ wọ bá dáadáa. Fa iza farakta fansab. Wa ila rabbika farghab. Ẹ wo nǹkan. Ọ̀gá wo ni ọ̀sọ̀ bíi ti ní rówó fọmọ sẹ́? A ní ọ̀nà tí ń gbà ní àná ọgbà bẹ́ẹ̀. Kò ní sọ. Kò ní sọ. Èèyàn lọ jí góòlù wa. Ṣé yàrá sọ fọmọ ọsẹ rẹ̀ pé ibi tóun ti ń. Ẹ wá wo ọlọ́run tẹ́ fi lè rí sí ọ̀dọ̀ mi ní. Ọ̀dọ̀ mi ni ẹ máa bọ̀. Allahu yaghdabu in tarakta su'alahu wa bunayya Adama hina yus'alu yaghdabu. Allahu yaghdabu. Ọlọ́run a máa bínú. Tarakta su'alahu. Wa amma shakwa ila ghayri Allahi ta'bun ala ta'bin. Eléyìí rí jẹ ń rí mu kì í sì sẹ́ni ọlọ́run kò sí tọ́lọ́run wọ́n wá fẹ́ wọ́tọ̀ ebi ọ̀padà pọ̀jọ payín pọ̀ ni. Yányá tí ọ̀pá yín kú. Ọlọ́run ní ọwọ́ tí ẹ tọ́ lọ ìdààmú lórí ìdààmú ni kò gbọ́rọ̀ rẹ tọ́ ẹlòmíì tí ì sọ ọlọ́run lọ. Ọlọ́run gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ ń bẹ ńlé ìkàkàn ní ń pa yín lẹ́kún ni ìkàkàn ní ń bà yín nu jẹ́ ni tẹ́ ń gbọ́ ètò Ashabul Janna láàárọ̀ yìí ọkùnrin obìnrin onílé àlejò ẹ dákun ẹ gbọ́rọ̀ yín tọ́lọ́run lọ. La tas'alanna bunayya Adama. La tas'alanna Àti ìyẹn ju tàkọ́kọ́ wá bunayya kọ̀. Adama hajatan. La tas'alanna bunayya Adama hajatan. Wasalil ladhi abwabuhu la tujabu. Ọlọ́run kẹ́rẹ́ ajá ni. Abwabuhu la tujabu. Àwọn alájà gbà ọlọ́run sàmọ̀nà wà pọ̀ tábà ṣe báyìí tó ọba ń jáná sí ni lọ́wọ́ fún wọn tọ́ba ní. Wasalil ladhi abwabuhu la tujabu. Àbọ̀wá ní àṣẹ wasalil ladhi abwabuhu. Nínú làbá ìta àgbọ̀tàwà náà tẹ́lẹ̀ wọ́n ní wọ́n fẹ́ràn òun púpọ̀ ni. Bàbá fẹ́ràn òun gan. Àwọn gan sì ní. La ilaha illallah. Bàbá fẹ́ràn òun. Wọ́n ní mọ́lá Buhari mọ́ bọ́ ǹdẹ́ bọ́ síwájú ni tó wí. Mọ̀nà wasalil ladhi abwabuhu la tujabu. Wọ́n wá kẹ́yìn kó lára sí àwọn ní àṣẹ wasalil ladhi abwabuhu. Bàbá tí òun ẹ̀ dàrú mọ́ lọ́wọ́. Ẹni tí ilẹ̀kùn tiẹ̀ yìí tì gbogbo gbà òun ni ó lọ ọdún ẹ̀. Àwọn tó ní nǹkan láyé wọ́n ń gbárin mọ́ ni. Wọ́n ń gbárí mọ́ ni o. Ó tún wá fẹ́ nìkan síbẹ̀ òun ní ọkọ̀ ọ̀ràn jù báyìí gẹ́gẹ́ wọ́n pè é. Wọ́n là Àbújá. Wọ́n làbí ọ̀dà pé nọ́mbà àwọn kan. Sínétọ̀ sílé wọn là Àbújá. Wọ́n náà ń pe nọ́mbà rẹ̀ Wọ́n ní pọ̀ mo lọ́nà pè pé náà ní ń pè yìí. Ìkìlẹ̀ àwa wa. Kílẹ̀ wá wà tẹ́ pé wọ́n ti ọ̀lọ́. Ọ̀gá sì ń gbọ́ nulẹ̀. Ìkíní tí fi ń wò wọ́n bẹ̀. Òun wo gbogbo kálukú nulẹ̀ níbi tó jòkó sọ́tà kìtì sí tí wọ́n gbé ápù síwájú ẹ̀ tí ń jẹ. Ẹ wá lọ jẹ ẹ ń jẹ tán adìyẹ. Ẹ̀ ń jẹ tán adìyẹ ẹbí rẹ lọ́wọ́ wáyé. Ẹnìkan ló sunkún 10,000 wáyé. Alẹ́ bí ní bẹlẹ́nu géètì ni wọ́n jẹ́ wọlé yìí. Dáadáa lóhùn. Ọ̀dà lóhùn. Kẹ́kún ọmọ padà sọ́dọ̀ rẹ̀. Wàláhì tọ́lẹ́kùn padà sọ́dọ̀ yìí. Kẹ́kún ọmọ padà. Ẹkún padà. Torí bó ti kó tọ̀ mọye tó níhùn torí tiẹ̀ nìkan kọ́. Torí tiẹ̀ nìkan kọ́. Àwọn tí àbájì wọn náà gùn wọn lọ báyìí. Wọ́n ṣe o. Ìyá ti ń ru àwọn tí máa gbé nǹkan lọ́jà àwọn tí jẹ́. Àwọn alábàárù. Wọ́n á fún sẹ́ńjì wọ́n fún lówó. Múrí márùn-ún múrí kọ̀ọ̀kan ni. Kọ̀mọ̀ kó ti pé ó ní owó mi pé. Tó ti pé sọ́wọ́ rẹ̀. Wọ́n ló ti pé ìyá. Àwọn amúfù tán ìyá kan wá sunkún pé ó ní lọ́mọ nísì kò rọ́kàn kan ni ẹrù tó rù náà ni ló fi dààmú bí owó èlò wọn kó fún nísì tó dààmú báyìí. wọn kó ohun ìpè wá sunkún ọlọ́kùnrin mi ò gbọ́dọ̀ èbú mi láyé ọlọ́kùnrin mi ń bẹ tí ó bá wọlé eríri ibú aago wọn wọlé
eléri ìbú aago eléri ìbú aago mo ní wa eléri ìbú aago wa àwọn tí wọlé láago kan òru aago méjì eléri ìbú aago. ẹgbẹ́ tí ọmọ ní ìtẹ́mi mọ̀ ni pé ẹlòmíà wọlé aago kéékèèké àfàgọ́ ńláńlá èyí wọn ẹ̀hún tó mọ̀ wọn ìgbà tí yàrá yóò gbé ọ̀dà àwọn ọkùnrin mi ń bẹ oríire ibú aago wọn wọlé ní obìnrin ń dààmú kí ìyá yìí náà tẹkùtẹkù ní wí. gbogbo wọn ti wá sùn tán kó tó wọlé. èébú ń bẹ lẹ́nu àwọn èèyàn ẹ̀gbọ́n tó kó tó wí ni eléri ibú bí ẹ̀kọ́ àkọ́bù. La ilaha illallah. o sì à ń ṣe rédèrèdè bí ẹ̀kọ́ àkọ́bù mo dé tún wọlé ẹ̀kọ́ àkọ́bù. àyò tó máa sọ̀rọ̀ bàbá rẹ̀ kọ́. páànù yín dá ẹ ta fún wọn náà ẹ má ta fún wọn. ẹ̀wọ̀n ó kú dáadáa. wọ́n á ṣe wá pọ̀ kalẹ̀ bí ẹran alẹ́ bá mo ní àpò ẹran alẹ́ tó pọ̀. wọ́n ti mọ wọn kọ́mọkùn ní kó lọ lé mọ́. La ilaha illallah. wasali alladhi tọ́ ọba ti dá a fún ọ bí a ń lọ́nu tí o rí pọ́ pọ̀ sọ́dọ̀ tiẹ̀ tarí ẹ̀ sọ́dọ̀ àwọn tí wọ́n rí inú wọn dùn sí ọ tẹ́tù máa pọ̀ sí ni. ọwọ́ ń fi toothpick ó fi ń ta eyín ọwọ́ ń wo tẹlifíṣàn rẹ òun àwọn alájà sálẹ̀. ètò wa ń pè iye jẹ yín tán. ọlọ́dẹ baba gateman wa ń ti àwọn ẹbí rẹ adíkẹ́ máa lọ ẹ lọ wájú lọ́nkẹ́ kẹ lọ pé wọn. wọ́n ti wí fún un ni pé tọ́ ọba ti jó dúró fún ìṣẹ́jú méjì náà. iṣẹ́ rẹ dúró. òun ò sì fẹ́ kí sọ dúró. kò sì fẹ́ kí sọ dúró wọ́n ń ti àwọn alájà. àwọn ẹsẹ̀ adìẹ ajá lòun náà ń kó lọ lé. ètò mánu gan. àfẹ́wà islam. eré rẹ̀ ló sì pé ìwọ́n ní bá wọn parí ìjà. wọ́n wá ń ti bọ̀dá tọ́wọ́ à ń bẹ̀ ń jọ wọ́n bí ọ bọ̀dá ni wọ́n ń tì wọ́n wá ń tì wọ́n ọwọ́ tún rẹ́rìn. ọwọ́ rẹ́rìn kí bọ̀dá kí ni wọ́n ń tì lọ yìí mo ti sọ fún ọ pé tí n bá pè wọ́n ní ká máa wá la ilaha illallah tó ṣe pé kì í dalẹ̀ gbogbo tó kọ́ lọ́wọ́ wọn ìdálẹ́ fa. kì í dalẹ̀. ká ń sọ fún ọ pé òní tọ́lọ́jẹ́ gbẹ̀yìn. ó ti dọ̀sán náà. kì í dọ̀sán ká tó wá pálẹ̀. èdè ìrọ̀lẹ́. wọ́sẹ̀lì lẹ́dí abúwá. bí o ṣe ní bàjẹ́ fún ọ làwọn wí. wasali alladhi ìdùnnú kó sínú ọkàn yẹn. ọlọ́run pẹ̀lú yín kí ẹ tó máa lọ. ọkùnrin kan lọ́lọ́ bá ní Muhammad. ó ní ìròyìn sí ọlọ́run ayul amal afdal. èwo nínú sẹ́rí tọ́ lọ́lá jù. tó kó wọn máa ṣe wọn lọ bá ànábì bẹ́ẹ̀ ẹ̀yin èní lọ bá wọn àfa. wọ́n yẹn lọ. iṣẹ́ wo lọ da ànábì ní idkhalu surur ala qalbil mu'min. ẹ dákun tọkùnrin yìí máa wà ní bàbá nǹkan kan ni. kí ló dé. tó ẹ̀ tó máa bọ́dọ̀ lọ. idkhalu surur yóò rí bẹ́ẹ̀ ọlọ́ba kí ó wá sí àgbáyé. ebi ń gbà tẹ́yìn ṣáájú náà làwa tẹ̀lé yín. níta agbọ́n bẹ́ẹ̀ náà làwọn máa wí àníwì ikú yìí. mi ò wá lọ jókòó lẹ nísìnyí yóò wá lọ ọhún rọjò. yóò máa wá pọnú lábí gbà tí wọ́n sọ. ọ wá súnyàn pé bí gbà tó sọ tọ́mtọ́m sẹ́nu. ọ wá súnyàn pé àbí ká pa àwọn yẹn gíyìí tí àwọn elépo. bí ọ̀rọ̀ dé nísìnyí àbí kẹ́ ẹ pọ́ yẹn gíyìí tí àwọn kan bẹ wọ́n gbóǹdò pé ayé ọ̀sà bàjẹ́ náà ni. ẹ̀yin tí baba tí yóò bá kọ yín káyọ̀ bàjẹ́ ẹ ṣe sùúrù fún wọn. ẹ ṣe sùúrù fáwọn tí ó ti pé wọn kọ́ wọn. agbọ́rọ̀ mi lérí kinní yóò sì bu ẹkún pé àdàpàrọ̀ wò rèé bẹ́ẹ̀ bá ṣe ra àwọn míì tí ń bá ń ṣàtúnṣe kò rí báyìí lórí kí nǹkan má bàjẹ́ ni wọ́n yìí tún yí máa lọ. àwọn náà ẹnìkan yìí tún jáde yóò kọ́ dàbí pé ẹ̀ nílà ká yìí. àwọn gbọ́ mi báyìí ẹkún sì pa mí. bẹ́ẹ̀ ni. ẹ wá sí mi lẹ́mìí pé ẹ̀yin tí baba yín bá kọ́ yín pé ká yọ da ẹ jòkó jẹ́ ẹ̀yin ẹ má bẹni tí baba rẹ̀ bá kọ́kọ́ da yẹ́rù. Ya Rasulullah. mi ò ní tó ní. ẹ̀dùn ṣé bàbá mi ń bẹ tí máa kọ́ àwọn ọmọ pé ẹ̀ da yẹ́rù. ó lé wà bẹ́ẹ̀. ó lé wà. gbogbo náà tí mo lò yẹn ó lé wà bẹ́ẹ̀. àfa àwọn ẹwà Islam wọ́n ní sọ níbi ìṣesí. níbi bàbá ẹ̀dùn ẹ̀jẹun sọ torí wọn gbọ́ tèmi dára jù ní lọ. wọ́n gbọ́ tèmi náà. wọ́n gbà mẹ́ kẹ́kẹ́ bá yín là. àfa àwọn ẹwà Islam wọ́n ní bàbá mi ń bẹ ọkọ àwọn ọmọ rẹ̀ ó lè kọ́ àwọn ọmọ rẹ̀ pé ẹ máa da yẹ́rù. bàbá mi sì ń bẹ òun ọkọ àwọn ọmọ rẹ̀ pé ògùn tí ń bá. kọ́dà bọ́kàn bá kéwú tí ò ké dáa ẹ gbọ́dọ̀ tún ké mọ́ ẹjẹ́ lèmi ọkọ̀ yìí kẹ́kọ̀ọ́ rẹ̀ tiẹ̀. torí ẹ̀yin lè pẹ́ mọ́ òun ó lè jẹ́ lérí ibú àfa. ìtì fi ba nǹkan jẹ́ kọ́ máa fi kó báyìí. yé ó tún ní tí tó fi ba nǹkan jẹ́. ẹ̀mí ní nǹkan bú lọ́wọ́. yé ẹ̀mí ní nǹkan bú ọlọ́run lọ́wọ́. màjà báyàn màjà abẹ́lẹ́ rí ibú tó nínú ayé tá a máa wáyé ọlọ́run. ibi táyé wá dé nísìnyí ẹ̀yin tẹ́ bá ti ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtì wọn rí wọn wí ẹ dúró. epo lẹ́yìn gbèrú. kọ́ mọ́ dànù. àbí ẹ̀yin lẹ gbèrú. ọlọ́run náà nẹ́bí dákẹ́ ẹnu rẹ ò dákẹ́ mẹ́jẹ̀ wọn kó bọ̀ èmi ní ìmọ̀ bọ̀ fèsì. sẹ́sì tọ́lọ́run fọ̀ wá tó yín ni kọ́lọ̀ wọn máa fèsì ọ̀hún. La ilaha illallah. mi mọ lọ́nà ọ̀dà. ibi tẹ́ ẹ ti lọ́nu ọ̀dà. anabi Muhammad ibi pé bàbá tó kọ́ yín tá a tẹ̀lé yín. kọ́lá anabi Muhammad ní idkhalu surur ala qalbil mu'min máa fi ìdùnnú kó sínú ọkàn tí ò tiẹ̀ retí ẹ̀. tí ò retí ẹ̀ rárá. ó jòkó rẹ̀ jẹ́jẹ́ bí ó wà náà ni. àyìnbáyà àwọn tó ti lówó tí ẹ ti lọ bàbá yẹn tó àlọ́ ọ̀ka ẹ̀ bá ń pè é báyẹn ẹni kò máa lọ mọ́kà lọ́dún ni. Sàràkínù. tọ́ bàbá Sàràkínù
bàbá Sàràkí lẹ́rìn rí bá sí hùn. àtàwọn míì tó bá rí bí tó wọn kún rí bẹ́ẹ̀. agbọ́nù lórí ẹlòmíì ó fẹ́ kó mọ ó bímọ kóhùn ó bímọ la fún àfún kọ́rọ́ mọ kó. Ọlọ́run lọ́mọ yẹn ni sàrò rán mọ́ká tí wọn mọ̀ pa wọn lọ. wọ́n lẹ́lòmíì sì lọ ju ẹ ságbó olé bí ẹ ti fẹ́ kó mọ láàárọ̀. bẹ́ẹ̀ni wọn ò rẹ́ràn tẹ́lẹ̀ mo ta láàmúra wọn ó ti lọ so mọ́ bẹ́ẹ̀. ìsọ̀lẹ̀ tó ń họ ni kò tún ní jẹ́ wọ́n mọ̀ pé òun lòún sí. ẹni tó wá rí ńgbà tó ṣe ẹran lè mọ sára àfa kan àwọn ju ẹran lè mẹ wọn sì họ. àtúwárí làbárí àfa àgbọ̀ ọlọ́ba kí wọ́n wá sí àgbáyé kọ́dà adé ta wọn ti sọ̀tọ̀ náà wọ́n là àfa wàlíyọ̀ ọlọ́run ọmọ kéwù rẹ̀ fẹ́ ṣe bùkátà kò lówó àfa nọ́ọ̀sì lówó àfa wa lọ ọkùnrin rẹ̀ lérú. ọwà bàbá dé lọ́rọ̀ la ọba ẹrú kan tí wọ́n so mọ́ dìde lọ́ọ́ fi dógò kó fi. àfa rẹ̀ náà ló gbé lọ ó sì gbowó ṣèjọ tán wọ́n tó wá mọ̀ pé àsáfà náà ló gbé rẹ̀ àsáfà sẹ́ẹ̀lì síbẹ̀. ìdíkàlù sùúrù alákọ̀ọ́lù bẹ̀rẹ̀. kò tí ì kan ìdíkàlù sùúrù sẹ́ẹ̀lì síbẹ̀ tí a bá lè ṣe bẹ́ẹ̀ ntọ́ bá jọ mẹ́bẹ̀ tá patiwa náà bá káká sí. káṣe ẹsẹ̀ ohun tó mọ fẹ́ kẹ́ yà sínú. tí a bá lè ṣe yíyún tí patiwa náà bá káká sí. ìwọ náà ọ̀sán lágbára 2,000 naira. 2,000 naira. ọ̀sán lágbára 5,000 kọ́nà ń gbà mí. ìbọn ọ̀rọ̀ dátà 5,000. ọlọ́wọ́ pẹ̀lú ìgbà mi a lè lágbára 50,000 gan bá ti jọ́ mẹ́kẹ́ tó káṣe fẹ́ níta bá ní pé eléyìí ṣe fún wa. káwa wo ọlọ́run bẹ́ẹ̀ bá ṣe ẹ máa wo tèmi ọlọ́run ló ṣe padà. ìdíkàlù sùúrù alákọ̀ọ́lù bẹ̀rẹ̀ mọ́mi ẹni tí ọkọ̀ kan rẹ̀ kọ́ wa kó bú ẹkún pé ìmọ̀ pé bùkátà lè bí yá báyìí. afẹ́ wa silamu. ọmọ nzọ́n bí tẹ́ lọ. lẹ́ẹ̀nà masalaka nàìjíríà wa turkihi torí pé ojú ọ̀nà àti bí èèyàn rìn afẹ́ wa silamu. ojú ọ̀nà àti bí èèyàn rìn. àti bí èèyàn rìn téèyàn fi lábàáyọrí tí fi láṣeyọrí lórí gbogbo tí ń bá ń ṣe o. an tashtaki ila Allahi ta'ala. Allahu akbar. sẹ́yìn pé látẹ́sẹ̀ àlànà ọba mu. ọ̀dọ̀ ọlọ́run ló kíbò sí lọ. o kíbò sí gbogbo bùkátà lọ́sọ̀dọ̀ rẹ̀. ebe rí ń tọ́ta nkí ó lábẹ́ igi ní ìta mo dúpẹ́ wọ́n wá sí àgbáyé ní. ayò aṣáàkì má bí kàdá wọn kún jamila tara lè ojú dá jamila. wọ́n wá sí àgbáyé ní ìwé báyìí là ń gbé. ayò aṣáàkì. wọ́n ní ìwọ tó ń pariwo tó ń kíbò sí. yóò nígbe. yóò nígbe. bàbá onígbe. bàbá onígbe. má bí kàdá wọn. ọ̀tá kankan ò sí ọ. jamila tara lè ojú dá jamila. ẹ bó ṣe tún ṣe dédé ọ̀rọ̀. ẹ wò ó tún ṣe dédé ọ̀rọ̀. tara lè ojú dá. jamila. ọ gbọ́dọ̀ dáadáa yẹn dáadáa. yóò nígbe. bàbá onígbe. bọ̀dá onígbe. fàyíhùn tì. ọlọ́run ni. kún jẹ̀míìlà. jẹ́bẹ̀ ni lọ́dà. wọ́n ṣe dáadáa. ẹnu dẹ bó ti mọ lọ́wọ́ rẹ̀ náà mú mi ò ṣe. tara lè ojú dá. jamila. ọgbọ́n ọlọ́run pé ọba dáadáa. ayà afẹ́ wa sílámù. Allahu akbar kẹ́bíyà. o ní 50,000 lápò ẹnìkan sì wàá kúnlẹ̀ wájú rẹ̀ ẹ̀rí wàláhì. kìí ṣe pé 50,000 rẹ̀ yìí kọ́ pé àkèyè kájú tèmi náà tí mo fẹ́ yẹjú àwọn ọmọ òun kọ́ o ti yẹjú àwọn ọlọ́run ní ọ̀sẹ̀ kù ni. ọ̀sẹ̀ kù ni. ọba dáadáa. ọwọ́ ni ọ̀dà ẹgbà 5,000 ni. èmi ò lè díje níjù báyìí bẹ́ẹ̀ ni 5,000 ni. ẹlòmíì 5,000 ní ibi bí abùkátà ó tiẹ̀. bí abùkátà tiẹ̀ ẹ ṣe dáadáa. àmọ́ ẹ̀mí ẹ̀ wá lòun wà láti wò kó tó máa ń bú ẹ̀rí sí. àbá islam ọlọ́run tá a ní kọ́ ọkọ́rọ̀ rẹ tọ̀ lọ yìí huwalẹ̀ amilul asasiyu òun ló pilẹ̀ gbogbo nǹkan. Allahu akbar. ìṣẹ̀mí ayé rẹ̀ òun ló pilẹ̀ rẹ̀ ayé fúnra ara rẹ̀ òun ló pilẹ̀ òun ló fi lélẹ̀ pé máa jáyé. kò sì sọ́jọ́ ọ̀rọ̀ lọ ayé máa jáyé ìjẹ ni. ọ̀tàn ẹ̀dá máa jẹ́dá ìjẹ ni. tí ọba tún ní jẹ́ mọ́ ayé má jẹ́ mọ́ kò sì ní jẹ́ mọ́. La ilaha illallah ọlọ́run tá a wá wí kataba laka wa alayka. kọ́tán kataba laka wa alayka tí ó jẹ́ tiẹ̀ ọkọ èyí tí ó sì ní jẹ́ tiẹ̀ gbogbo ẹ̀ ló ti ṣe kalẹ̀ bọ́ sáré ní o lé kò ní jẹ́ tiẹ̀ fas'al 'inda Allahi la khayra béèrè orí lọ́dọ̀ ọlọ́run àṣẹlẹ̀ àtàṣe àlànà bọ́nàyà àdàmà àjàtà wọ́n àṣìlẹ̀ lẹ́yìn láàárọ̀. àwa wàwákùwà àwa lélẹ́kùlé àwa jẹjẹkújẹ kò pé orí ntọ́lọ́mba lò ní rí. kálukú wọn á yọ ọkùn níbi ìjẹkújẹ ikùn òsì níbi àfọkòkòrò ló nǹkan níbi wọn ní àásìkí ni ìrìsì. ààrẹ káàrẹ wa ń dé. ẹlòmíì ikùn wa tóbi ọrùn wa tínrín
bẹ́ẹ̀ ni àdéhùn tó lè ọlọ́run. ikùn wa tóbi ọ̀run wa tí wọ́n á pé kí wọ́n á ní wọn àwọn jẹkújẹ wọn máa ń jẹ ní. omi sì sanra ẹ pé ń gbádùn ni. kò gbádùn gbogbo tí wọ́n jẹ ní ti lọ di gbogbo tí ó yẹ kó máa tó dànù. omi wa mí họ. wọ́n mú abẹ́rẹ́ wọn lọ okun náà nítorí kíni. ọkọ̀ tá à ń gbé kiri ẹ̀ bá a ti rí lẹ̀ ń wò àwọ̀ owó. àkàtà ni wò. àwọ̀ owó yín wò. àwọ̀ owó gbogbo tẹ́ ń gbé kí ó ṣe ti ń wí ó yìí ṣe ti kálukú fún un. ẹni tí ọba mọ Ọlọ́run ni ò ní dúpẹ́. náà ni àdánwò Ọlọ́run ti dé pé àwọn àtẹnudọ́ náà nọ̀rọ̀ máa tẹ́wọ́ wọn ọlọ́mọdé ọba wa náà. Ọlọ́run ní jẹ́ ọba wa náà èyí tẹ́yìn náà sì ní Ọlọ́run ní jẹ́ ẹ̀ta yóò sì ṣe tiwa náà fún wa. àfẹ́ ìwà Islam ẹ máa wá gbọ́ Ọlọ́run ni mo kọ́ dáadáa mo sì pa ìdá. ẹ̀yin ẹ̀dá mi náà lẹ́yìn sí lò àmọ́ ìwọ ẹ̀dá fas'al 'inda Allahi al-khayra. gbogbo rere tó ń bá wa tọrọ ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run fọmọ ànábì Ádámù alẹ́ wal baraka alibarika orí ajẹ́njẹ́tán ní jẹ́bẹ̀ tọrọ ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. tó ṣe pé ọ̀tàn alibarika ò sì ní tán. àwọn afa kan dako yìí. Allahu Akbar. wọn lọ́lọ́run wọlé bàbá wa ọmọ híyà. bẹ́ẹ̀ni. Ọlọ́run lọ́mọ yẹn tí ọmọ bàbá ọmọ híyà kọ́ mọ wọn àmọ́ gbó kọ́ wọn. wọn lọ́lọ́run wọlé afa kòkòrò àmọ́ wọn ni. afa Badende Sheikh Abdallah. wọn ni kò borí karatu wọn ni tantama bẹ́ẹ̀ni gbogbo wọn ti ń kà wọn nù ni. àfọ nahu fakatibi wọn ma kà wọn lọ ni wọn ni baba wa jirijisu baba ń dakọ àpò kagi àwọn baba wọn ló ti kọjẹ àwọn baba àwọn baba wọn ló ti kọjẹ wọn ni owurri di fagali alaya baba tó bí baba wa Khadiru baba tiwọn baba tó kún wa bí àwọn náà wọn ni arazimu alaya àpò kagi ni baba rẹ ni èmi ò lọ ọmọ mi ó sì lọ ọ̀dọ̀ Kamaru èmi ò lọ ọmọ mi ní ò sì lọ. La ilaha illallah ẹ wò baba. wọn wá lọ bí wọn lọ àbọ̀ wọn sì tún wá dà. Ọlọ́run ṣàánú gbogbo wa o. gbogbo etí ní gbẹjọ sí àbújá náà láàárọ̀ nínú lọrin yìí kọ́ mọ́ fi rírí kúri òun tó wá lọ gbẹ́ kòtò bíi kànga ibẹ̀ ló ti ṣe kálíwá. ń lọ sí alúwa rẹ bẹ́ẹ̀. wọ́n máa na kó gbà kànga ti pẹ̀lú oúnjẹ. pẹ̀lú oúnjẹ Alhaji oúnjẹ ni ẹ kó páànù ní sínú kíní gbá wọn wá gbé ìtumọ̀ gbé fún wọn láàárọ̀. húnhùn tó bá sì ṣe ni o ṣe húnhùn bó ti rí nù kó irú rí o lè ṣẹlẹ̀ mọ́. àwọn kan bẹ́ẹ̀ nù wọn lómi bí ọba kọ́ máa sán pátá máa sán parí kò ní sán parí bí bá ń sán parí àparí ọmọ gùn sí ni. àwa dì mọ́yà bí kò ká lérí. àwọn tó máa wí pé Ọlọ́run bá ṣe nǹkan báyìí lásìkò yìí tó o bá sì sí àwọn ọ̀fẹ́ mọ́. Ọlọ́run sì ń ṣe. Ọlọ́run sì ń ṣe. wọ́n dá sọ́ Ọlọ́run ni. jẹ́mi rí ó kóra wa lọ yìí. èkúté ló ké mọ́nu yàrá rẹ̀ ní ọ̀dá lóhùn. gbogbo ògùn ló lò àwọn ọ̀lọ́. wọ́n ti gbọ́n àwọn ń dá kíní gọ́ọ̀mù kọjá ni. àwọn èkúté tàbí ọmọ íńtánẹ́ẹ̀tì. gbogbo ẹ̀ ló yẹ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ lẹ́yìn. gọ́ọ̀mù ó sì fún èkúté. àbọ̀láyé lónìí èkúté ní ìta. òun kan fò ni. wọ́n wá ń fò ó kọ́mọdé nǹkan. wọ́n bá ti gbóòrò tọ́wọ́ ṣe mọ̀ pé èkúté. àti tọ́wọ́ gbòòrò wò ni. olùsí òtítù kan sílẹ̀ yìí. òun náà wá gẹ̀ẹ́dì ẹ̀ bí ti sọ ẹ̀dá náà tán tọ́lọ́ ọlọ́ọ̀bọ mi ayọ̀jí ọ̀yọ́. yọ̀yọ̀ ìṣọ́yọ̀ lára sáà. àti sẹ́nu léyìí àwọn jọ gbénu léyìí. ìkankan kọ́ wọ́n lọ bẹ̀rù ọlọ́. ilaha illallah. Azahiduna wal abiduna. àwọn nù. Izili maulahum ajahu libutu. àwọn bàbá ọmọ yíyà nù ni. àwọn bẹ̀gọ́rẹ̀ nù ni. àwọn nù ni. àwọn kókóró nù ni. àwọn nù ni. àwọn múrìdì nù ni. Ibadatullah. àwọn àfa gbọ́nẹ́ nù ni. àwọn nù. àwọn alábìdún nù. àwọn bàbá bàṣárù ládàgbànù. bẹ́ẹ̀ni. àwọn nù. Asukuti. àwọn bàbá láwọ yìí. Àlàbí òǹkejì pa. àwọn láwọ yìí. Àlàbí òǹkejì pa. ó ti yì pa. gbogbo wọn báwọn àwọn lọ ń kárí. àti gbogbo tí wọ́n bí lọ́mọ. Tajul Mumini àwọn nù. àfa Sukuti. La ilaha illallah. afọmọlẹ́yìn. àwọn tá à ń bẹ lónìí. àwọn wà níyì Ọlọ́run lókè kúta. àwọn tá à ń bẹ lónìí. tí wọ́n dà kọ wa báyìí. ní àdàfi ní ká lọ yí padà. kárí ìṣe dáa. àwọn kan là ń dákọ ifá. ká gbé ẹsẹ̀ lérí ẹsẹ̀ wọn. bó wọ́n ti wù. wọ́n sì gbà fúnra wọn jọ náà. wọ́n gbà fúnra wọn lọ́hùn. àwa tò ní kí lọ́wọ́ á dé báyìí. ló fi di pé bọ́bá ti wí tí ọ̀dà dákẹ́nu tiẹ̀ tẹ̀lé parí bàbá tiẹ̀. yí pé orí mọ́sí àbí bàbá tiẹ̀ ni ó tẹ̀lé. so oníwìwí kú wí lòun náà. ìwọ tẹ̀lé lópin ìgbà bàbá tiẹ̀ wí tó wí tó ọba dáhùn Ọlọ́run lè padà yíhun náà padà. àní ọ̀gbọ́. fi ẹ̀ náà ní dáhùn. àfẹ́ wàsílám ẹja sọ̀rọ̀ wa lórí atẹ́gùn la wa ẹlòmíì lè yí padà máa wò. wọ́n sì pèlè lómi kò yí padà. níbi ẹlòmíì ti lọ́ọ́ fara kó bọ́ọ̀mù lágbára níbi ìwíkúwì kò lè yí padà mọ́.
wàlá yàrá o bí wọ́n bá ti rí yá ọlọ́run kò lè rí nǹkan kan mọ́ àtá yàrá o làdábìlà ayọ́mìn. ṣé ẹ mọ̀ pé èèyàn méjì wá sí ọ̀nà wọn bá ẹni tó ṣe pé ó ní tóun èkú ìwíkúwí yìí náà ló wọ́n máa wí torí ìwíkúwí yìí náà wọ́n ìmọ̀ bóun bá wọn á dánwò sí ìyẹ̀wò líyẹ̀ ní ìsìn wọn nígbọ̀. wọn ò ní gbọ́ ìwíkúwí lè bẹ̀rẹ̀. àfa nẹ́tì bandi wá sí kíni kan ọlọ́run òkè yóò tẹ̀wọ̀n. àfa ṣàṣìlì yìí wá sọ wáyé àní kò sí tọ́kàn òun pẹ̀lú yìí kò sí tọ́kàn òun pẹ̀lú yìí. ayé àwọn nu. wala yu'minu hatta yaraw azab. wọ́n mọ àwọn kan ajẹ́pọ̀ àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lé pé bí ó ti máa wà náà tí yọ ọlọ́run fi dé bàbá mẹ́. wàláì àwọn kan nù. ẹnìkejì tí wàá ṣiṣẹ́ fún ìwíkúwí tó ń wí yóò dáa má jẹ́ kó ọkà ọmọ báyìí lọ túbà. òun náà wà ronú kú. wà á wọ ọlọ́run ọ̀rọ̀ ni wọ́n ń sọ yìí ẹ̀kọ́ ọlọ́run foríjì mi gbogbo yàgbàjà tí bá ti ṣe ọlọ́run foríjì mi kọ̀ wá bá wọn sọ́mọ́. ọ̀tá alẹ́ wàá sí wàá sí yìí òun ni. irọ́ sì pàṣẹ wá sí ọ̀rọ̀ kan jóni irọ́ lálà sí ẹlòmí. dìsín ni wọ́n tún gbọ́rọ̀ mu. àní tọ́ba ṣe pé tirọ́ yìí ni wọ́n bí mọ́ wọn. àní wọ́n ń parọ́ náà dìsín àní èmi ọmọ pé èèyàn máa ń rí òótọ́ báyìí kó sì máa sọ pé òótọ́ kọ́ ayé nísìnyí láti rìn. ajẹ́ pé àwọn tí wọ́n bímọ rọ́nù. abímọ nù wọ́n bí wọn mọ́rọ́ ni àwọn kan nù. tó bá parí tóun náà àgbò èrè òun tiẹ̀ ṣe wèrè lónìí gan òun ṣe wèrè lónìí gan. gbogbo òtọ́tọ́ láwọn pílẹ̀nì àwọn náà yí padà àdébẹ̀ kọ́. òun wá ṣe wèrè lónìí gan. yóò padà ṣe wèrè náà. ó lóun ṣe wèrè. ó lóun ṣe wèrè. afẹ́wà islam èèyàn ṣe gbọ́ pé wọ́n ní kí ló kọ́ mi èmi tí ń sọ̀rọ̀ yìí èmi náà lẹ́ ń wò lórí fídíò yìí èmi ni Buhari Adélọ́dún Musa Ajíkòbí kẹ́nìkan wá jáde kọ́ ni irọ́ o nítorí kọ́ wọ́n ní àmùdá èmi ní tún yí ọkọ̀ mi padà dákọ̀ Yusufu mbẹ́lẹ̀ ń ọ̀dà kọ́ la ilaha illallah káàtún láyé ni. ẹtún ẹdú o ẹ fi ìsìnkìní kan o ẹlòmíì ò kéèrè etí rẹ̀ mọ́ o èrí ìbẹ̀lẹ̀ tí èrí etí ẹlòmíì mo ti kó mọ́ yé bí tíjọ́ táwọn bó sì lóhun kó náà àbọ̀ lókùtù ẹkùtù ọ̀rọ̀ àwọn kan ti dí mọ́ òun kò sì lè ríre gbọ́ mọ́. àwọn èrí etí ni fún mọ́bókú wọn wọ́nyún ọ̀tọ̀ ni wọ́n ní wọ́n hàn fún tí wọ́n hàn fún ni òun ọ̀gọ́ gbọ́n kan máa ní ẹ̀yìn òun ò bẹ́ẹ̀ wọ́n gbẹ̀nu òun ò rí gbọ́ ni. ẹ jẹ́ padà. àwọn ẹlẹ́sìn wọn ni ẹ yí padà. àwọn pásọ̀nù àwọn tí mo wájú wa ọlọ́wọ́ bọ́tí ni wa nù. ẹja wílẹ̀ kan náà ẹja wílẹ̀ kan náà ẹ yí padà. ìjọba ọ̀run fẹ́ẹ́ dé àwọn tí nínú wáàsí wọn nù alikiyama fẹ́ẹ́ dé ní àwọn náà wíwù ìjọba ọ̀run fẹ́ẹ́ dé tí wọ́n wínú alikiyama alikiyama yọ ọmọ báàgì gan ẹ yí padà o. lẹ́nu ọ̀nà mi ọlọ́wọ́ bá ṣe dáadáa gbogbo wọn èsì ń bá tẹ̀sùn bá ọba kọjá ẹ̀sà àti akẹ́rẹ́ tán ọba tún padà ó ní ẹ̀sà Jésù ó fẹ́ràn yín mo ní àmì ọlọ́wọ́ fẹ́ràn gbogbo wa. bẹ́ẹ̀ni ẹ bá anabi isa náà lórí yọ fẹ́ràn. anabi isa yìí náà ní mo yà sáré sàmì mo ní àmì ọlọ́wọ́ fẹ́ràn gbogbo wa. nígbà tí àtànẹ́bí isa tó dákọ̀ tó fi ṣàdúrà fún mi o. ẹlòmíín wá ya wèrè yóò ti wá múra inú ilé mi yìí nígbà kírísítẹ́nì kankan láyè ní kírísítẹ́nì kan tó gbẹ̀mí lẹ́yìn. àwọn kan ti gbé lé àwọn ẹni ọlọ́run tí wọ́n sì dára wọn. ṣe dáadáa yín náà lọ́nà ṣe bí ìwà náà lè fi kó ìjọba yìí. wọ́n ń bẹ lọ́dọ̀ wa ìwà ni ọlọ́ ní ìwà ni o fi kó yẹn jọ. ìwà ni o fi kó yẹn jọ. dàpọ̀ má sọ tí ò rí bẹ́ẹ̀ rántí ọlọ́run rántí la'natullahi 'ala al-kasibin tọ́lọ́run sọ ní Al-Qur'ani. ṣé téyìn bá ti tù láwa ṣé yóò máa fò bẹ̀ wọn ni. wọ́n rí òun náà sì ké. wọ́n ń pé kí ọlọ́run ó ṣe ni. tó wọn náà ké fún ẹ ọ̀hún tí làwọn àgbẹ̀ la'natullahi 'ala al-kasibin ẹni ọba kúrọ́ nù yín ọlọ́run ní kọ̀ńténà tó gbé katapila gúdọ́sà ní orí lù pa ó sì rí. Mandalade abẹ́ wa silamu la'natullahi 'ala al-kasibin. níbo la dé lókè wọ̀wọ́ yìí. lẹ́yìn bá kúrọ́ báwa la bá kúrọ́ ni gbogbo ẹ̀ lọ́lọ́mọ bá rí la'natullahi 'ala al-kasibin. gbọ́sẹ́. ìwọ ni n bá sọ̀rọ̀ ẹni yóò tọ́ bá kúrọ́ láàrin wa la'natullahi 'ala al-kasibin. ẹ tọ́jú àwọn ìyàwó yín mọ́ ẹ máa tọ́jú àwọn ìyàwó yín ẹ máa jẹ́ àwọn ìyàwó yín ọmọ rìnrìn kúrin bẹ́ẹ̀ tí ń kúrọ́ bá àwọn ìyàwó yín. bẹ́ẹ̀ lówó lọ́wọ́ ẹ wá gbẹ́ lówó lọ́wọ́ la'natullahi 'ala al-kasibin. ẹ kú olórí obìnrin tán obìnrin wá gbóòórùn pé
irú orun wo ni irun báyìí tẹ́lẹ̀ bàbá ni bí wọ́n ti ń ṣe kíní ni mo ti kọjá mẹ́ ọkùnrin yìí ọlọ́ọ̀lẹ́ àlè ó sì wọ́n ń purọ́ fúnyàwó rẹ̀ dáná tó láàyè alẹ́ káàdì mi. ẹ̀dẹ̀ èmù dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ ẹ̀rí ìdẹ̀ bó ti yẹ kẹ́ ẹ̀dẹ́ ẹ̀ má purọ́ má. dáná tó láàyè alẹ́ káàdì mi. ọ̀fẹ́ ìyàwó pamọ́ òun bẹ lọ́hùn ni ọwọ́ ń purọ́ fúnyàwó lé pé mọ́jà wọn bọ̀ nínú jẹ́ mo fẹ́ ìyàwó kan ìwọ kan tí mo fẹ́ yìí náà ti tó mi. àfa ẹ̀ sì ń pa irọ́ lánàá tó láì alẹ́ káàsìbì. àfẹ́ wàsílám ìkíláàtọ̀ ọ̀la tó gbé o. ọ̀tọ̀ níye tó rajà ọ̀tọ̀ níye tó ń tà. ọ̀tọ̀ níye tó rà ọ̀tọ̀ níye tó ń tà. ọ̀làníwà láyì bí láyì lè àzímì iye tó rà náà nù ni. ẹ dákun ẹ yí padà bẹ́ẹ̀ bá yí padà lánàá tó láì alẹ́ káàsìbì. ibi ọ̀rọ̀ dé ìyá àti ẹ̀ ní wago mọ́ àmọ́ ṣe wà sí lọ. onírẹsì ẹ yí padà ẹ má kó rẹ sí pamọ́ mọ́. àwọn kan tó nù. ẹ má ti gbégbó sí ń tẹ́ lè fowó náà ṣe ẹjẹ sòótọ́ kan ẹjẹ sòótọ́ kan ẹfọ olóró lẹ́nu. bàbá olóró ọjọ́ pípẹ́ ní kọ́mọ̀ pé ẹ̀wí kọ́mọ̀ pé ẹ̀wí. pàjùdé àjẹyìn lọ́rùn lánàá tó láàyè. bẹ́ẹ̀ bá gbé ẹ̀wà kaná ẹ ṣe é ẹ máa yọ́ mi rẹ̀ kọ́ ẹ tó máa ṣe é lọ ẹ yọ́ mi rẹ̀ wọ́n ní a máa ṣe bẹ́ẹ̀ wọ́n lọ dáa púpọ̀ òótọ́ kan lèmi sọ. àfẹ́ wa sùlámù ẹ máa wo nǹkan nínú gbogbo ẹni tí ń tajà láyé ẹnìkan náà lọ fírí ngbàjú ọlọ́run ẹni ta ni rí òun náà láládàlú ọba máa jẹ́ kọ́ ọba yẹnu ẹ̀ aládàlú ọjẹ̀bi rẹ̀ Abẹ́òkúta ẹ̀gán ni ẹ wá lóòótọ́ aládàlú lóòótọ́ gbogbo ẹni tí bá wà ń purọ́ ẹsẹ̀ òkúta bẹ́ o alẹ́ ká àlèbè ìkọlùwà tọ́là ìkádọ́là tó pé o àbòrè yẹn lọ́pọ̀lọpọ̀ ìkẹyàdọ́là tó pé olúwa àbòrè yẹn lọ́pọ̀lọpọ̀ kọ́lọ́ bá dúra yìí mi ò oníwàsí àgbáyé àfárá mi dáadáa. ìkẹ́àtọ̀là tó pé o. olùbá yọnu sí wọn. àmín. ìkẹyàdọ́là tó pé o. àforíjì lọ́pọ̀lọpọ̀ ọlọ́ba abdulrahimi oníwàsí àgbáyé àfáwà dáadáa. salatu rabbi wa salamuhu olúwa salatu rabbi wa salamuhu ala abina alaji àgbà olúwa ọlọ́run. salatu rabbi wa salamuhu olúwa salatu rabbi ọkẹ́ ọba wa làjí àgbà. àmín. aláàbí àwọn tó bí wọn lọ́n bá kẹ́ wọn. afárá islam ọlọ́wọ́ pẹ̀lú yín. ẹni kéwọn tí wọn bá tẹ̀lé ń tọ́ bá gé. kò gbọ́ ètò wa nà. àfáwẹ̀ wa islam sínú lè ábìdínà. ọlọ́wọ́ pẹ̀lú yín o. àtẹnikéwu tí wọn bá tẹ̀lé ń tọ́ bá gé. kò kú èrè etí rẹ̀ nù. àfẹ́wẹ̀ wa islam ẹni tó kéwu tán ti ń wá ń pa irọ́ ó sì mọ kéwu lárúbáwá yọ lẹ́nu rẹ̀ gàràgà kọ̀mọ́ lárúbáwá tó irọ́ ní ń pa àtẹnikéwu tí ọba tẹ̀lé ń tọ́ bá ké. kéwu ṣètánì ni kò ní tún àmì ẹ̀mí kéwu tí ọba tẹ̀lé ń tọ́ bá ké. gbẹdúgbẹdú tán gbẹnugbẹnu ẹ múra sí. wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.